òjò láyọ̀ ìgbín ọmọ láyọ̀ òbí bókété bá dàgbà tán ọmọ rẹ̀ ló mú kíkú má pa mí kó sì má pọmọ mi fún mi. Òjò láyọ̀ ìgbín ọmọ láyọ̀ òbí bókété dàgbà tán ọmọ rẹ̀ ló mú kíkú má pa mí kó sì má pọmọ mi fún mi. HAFSAT mo tún ti dé o pẹ̀lú ọdún orin o. HAFSAT mo tún ti dé pẹ̀lú ọdún orin gbọ̀túnyọ ibi tóhùn mi ní mo lè gbóhùn mi gbà o. tẹ̀ní òòjọ́ tàná ara ọ̀tọ̀ lẹ́yìn ẹgbà yìí yẹ̀wò àkànjá ewé mi màre ẹ jẹ́ kó yẹ mí ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń fẹ́ mi dénú ẹ máa ṣeun gan ẹ máa ṣeun iṣẹ́ Ọlọ́run náà rè o kò má ní dúró bó ṣe ń lọ kó má takú síbẹ̀ kẹ́ lè máa rí mi gbọ́. Òjò láyọ̀ ìgbín ọmọ láyọ̀ òbí bókété dàgbà tán ọmọ rẹ̀ ló mú kíkú má pa mí ó sì má pọmọ mi fún mi. ẹni ṣẹ́gun sí máa ló ń gbádùn ọbẹ̀ mo mọ̀ yẹn àtúní ẹni tí ó bá jẹ́ lùbọ̀ kò lè gbádùn ká tó fẹ́lẹ́ o òbí mi gbìyànjú wọ́n bí mi wọ́n tọ́ mi mo tún ra mi bí kí n lè jẹ́ ènìyàn ni o. àgbẹ̀ roko ọbẹ̀ gbin irúgbìn ó retí òjò kòjò dákun má ṣàlàyé rọ̀ wàhálà àgbẹ̀ o tójò bá ṣe bẹ́ẹ̀ tí ó rọ̀ wàhálà àgbẹ̀ ti gbé abiyamọ ayé ṣàmì àdúrà wàhálà wa ò ní gbé ohun retí lára mi bá mi ohun retí lára mi màámi ẹ má torí. Òjò láyọ̀ ìgbín ọmọ láyọ̀ òbí bókété dàgbà tán ọmọ rẹ̀ ló mú kíkú má pa mí ó sì má pọmọ mi fún mi. ìwúrí tó tòsí kábímọ kó dàgbà kó bí tiẹ̀ ṣeun re lójú ẹni kọ́kọ́rọ́ ọkọ̀ tí mo ra fún yín rè bá mi ẹ tọ́jú rẹ̀ sílé tí mo kọ́ fún yín rè màámi ẹ gbà kẹ́ ẹ tọ́jú rẹ̀ ọmọ tó bá lànà òbí o ọmọ tó bá lànà òbí àdúrà ló yẹ fún wọn ẹ̀ṣẹ̀ wo gan ló bí ẹ̀ṣẹ̀ ẹ̀ tó ló lè tọ́jú wọn wọ́n wá kí ẹ ò fàjà ṣọ́lé wọ́n wá kí ẹ ò fàjà ṣọ́lé oníwọ̀ ò fẹ́rí wọn màrìwò ni ẹ má fi gbàgbọ́ ṣẹ̀sìn kó má dàgbé lẹ́yìn.